kábíyèsí ẹ̀yìn mọ̀ gẹ́gẹ́ bí bàbá wa wípé ní ọdún mẹ́ta ni wọ́n máa ń yan olú Ìlaró láti Ọ̀yọ́lé gbogbo ibi tí ń jẹ́ ilẹ̀ ìgbádùn ní ìsìn tó jẹ́ ilẹ̀ Yewa ilẹ̀ Aláàfin ni Aláàfin ni bàbá gbogbo wa wọ́n kàn ń gbọ́ yájà ní sọ́dún ní sáà. àti ṣe bí Ọ̀yọ́ láàrin àwọn òṣìṣẹ́. àti ṣe bí Ọ̀yọ́ láàrin àwọn òṣìṣẹ́. mo fi gbogbo ọlá ńlá àti àpọ́nlé tí Aláàfin ní gbogbo ilẹ̀ Yorùbá àti káàkiri àgbáyé mo fi kí gbogbo orí adé tó wà nínú ìjókòó yìí mo fi kí gbogbo òjìbálẹ̀kẹ̀ mo fi kí gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n pàápàá jùlọ ọ̀gá tiwa ní yunifásitì Aláyẹ̀dé ọ̀jọ̀gbọ́n Ọlárẹ̀wájú Ọláníyan àti gbogbo àwọn olùrànlọ́wọ́ wọn. Ọkàn mi kú nígbà tí mo gbọ́ pé kábíyèsí ọ̀dà pé kí n sọ gbólóhùn kan. Ó sì dùn mọ́ mi torí pé ó fún mi ní oore ọ̀fẹ́ àǹfààní láti fi ọmọ yín hàn yín kábíyèsí lórí ẹni tó wá dá wa lẹ́kọ̀ọ́ ọmọ Ọ̀yọ́ ni. àti ṣe bí Ọ̀yọ́ láàrin. Yorùbá ẹ̀ pàtẹ́wọ́ ni. Lórí nígbà tí ìran Yorùbá tí wàhálà lọ́tún lósì tí ò jẹ́ ká lè dúró sójú kan. Ibẹ̀ yẹn ni ẹ̀dín náà kábíyèsí ẹ̀yìn mọ̀ gẹ́gẹ́ bí bàbá wa wípé ní ọdún mẹ́ta ni wọ́n máa ń yan olú Ìlaró láti Ọ̀yọ́lé gbogbo ibi tí ń jẹ́ ilẹ̀ ìgbádùn ní ìsìn tó jẹ́ ilẹ̀ Yewa ilẹ̀ Aláàfin ni. Yewa Ọ̀yọ́ ni wọ́n ìlú Ìgá Òkòtó tí wọ́n ti bí ọmọ yín ọ̀jọ̀gbọ́n ọ̀mọ̀wé Túndé Adégbọlá tó wá dá wa lẹ́kọ̀ọ́ yìí àwọn ọmọ wọn ń bẹ ń bẹ àwọn ni wọ́n ń jọba ń bẹ àwọn ni wọ́n ń lògbà ń bẹ. Ẹ ṣe kábíyèsí fáláàfin. Kábíyèsí ní kọ̀gbẹ́kọ̀gbẹ́ wọ́n ń padà bọ̀ alé tí wọ́n wà á rí yín tí wọ́n wà á kí yín. Túndé Ọlọ́run lo tí ń ṣẹlẹ̀ lónìí láti ní kó wọn wá sí ọ̀nà. Nísìnyí tí wọ́n bá bọ̀ òní òkun ẹlẹ́yìn mo ò nílò èmi mọ́ torí pé ṣáájú ìsìn èmi àti gbogbo àwọn ọmọ wa nígbà Òkòtó àti ń sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ̀rọ ọlọ́run báyìí Túndé wọn náà ti gbọ́ ìṣẹ́ bẹ̀rẹ̀ nínú ohun wa àti ṣe bí Ọ̀yọ́ láàrin. tí a bá ti sin abọ́lá oníkẹ́ pé wọn ní ọba lórin lówe ìgbòlù
òjò àkànbí aléwì láròfọ̀ wọ́n ní ó mègè dá oṣù rárá oṣù jálá àgbẹ̀ àbíkọ́ kìíní ọ̀hún dìran lé wa ní torí àtòrí àti ìlú lọ́rọ̀ máa dé lù lọ́rùn. ẹ̀ṣẹ̀ kábíyèsí fọlá àfihàn. torí náà tí ọmọ wa rán wa létí ó ní pé ẹ̀bùn ńlá látòdì ọ̀run ní èdè wa. Ekike èbó tó dé aṣá ń kọ́ ọmọ wa ṣéwèé là ń kọ́ fi kọ́ wọn ni. Àti ṣe bí Ọ̀yọ́ láàárín. Ọ̀tá èmi pẹ̀lú ilé ìwé. Nítorí náà pé iléèwé yunifásitì tiwa aláyàndé pé wọ́n dá ẹ̀ka ẹ̀kọ́ Yorùbá ti Aláàfin sílẹ̀ fún gbogbo ayé. Ó kiri mọ̀ pé wájú ni. fọlá àfihàn. Kábíyèsí Deputy VC Akínyẹ̀kúṣẹ́ tó fi hàn wá ní pé ẹni iwájú òní yín ẹ sì máa jẹ́ àwòkọ́ṣe rere fún gbogbo àwọn yunifásitì tó kù lórílẹ̀‐èdè yìí àti àgbáyé torí pé ẹ ti bu ọlá fún ẹni tí ọlá ti ṣe tiẹ̀. Aláàfin ni bàbá gbogbo wa wọ́n kàn ń gbọ́ yájà ní sọ́kúrò. Bá ń ṣe fídíò, bá ń ṣe dà pé. Era Congo ni. Àpọ̀lọ̀ bá ní ìjà kábà tó ti bá bẹ̀rẹ̀. Wọ́n lórí kápá. Wọ́n lórí kóse. Akó òkóse. Wọ́n lórí kákàgá. Àgbo òṣè kó sí. Wọ́n lórí kangi jẹ́gẹ́dẹ́. Ìgbà àdìó. Àpọ̀ wà kágbá àdìó máa wọ́n wá bẹ̀sán. Sàkó ọ̀jẹ̀ sọ̀rọ̀ ẹ̀. Bàbá kọ̀ mi. Bàbá kò sílẹ̀. Bàbá kọ̀ mi. Àti ṣe bí Ọ̀yọ́ láàárín. Àbòbó yíkì kùdájà, àpò èkúté ilé, kọ̀ọ̀ká wùsà, níbi yíkì lọ́wọ́ ọba tó. Láláàfin àṣẹni, ó pọ̀ láàláwùsà kan mọ̀ lágbàyàgbà ìpínlẹ̀ Èkó lórí òkúta bèbè ìjàmbárí. Ẹgbẹ́ wọ̀rùn kúrò lásàyà, ìkàkọ̀ òṣèré mọ́ kan. Bí bàbá wọ́n bá wọn jà, bàbá ló agbópọ̀nà. Bí ẹni òṣàǹgùn, bí ọ̀gbà wọn jà, bàbá ló wà lọ bí àwọ̀ àlọ́ bí ẹ̀. Àti ṣe bí Ọ̀yọ́ láàárín. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.